gbogbo wa tí a wà níjókòó ẹ dákun ẹ jẹ́ apanupọ̀ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. dákun jẹ́ àjọ wí nítorí ta nabi wa muhammad. sallallahu alayhi wa sallam. oore tá à ń wò yìí oore islam oore oríire àwa àlùfáà rèé yìí tí ó jẹ́ àmọ̀ pé èébú tí wọ́n ń bú wa lánàá dẹ̀yìn lónìí. masha allah. wọ́n á ní ọ̀lẹ́bà tí ó kó lé kéwú gbogbo ọ̀lẹ́ tó kó lé kéwú náà ló padà dá lágbára àwọn alágbára ni wọ́n kúnlẹ̀ lónìí. ẹ dákun gbogbo wa ní ẹ jẹ́ àfẹnukọ̀ pé bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. bisimilahi rahman rahim. alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. الرحمن الرحيم الرحمن الرحيم. مالك يوم الدين. مالك يوم الدين. اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم. اللهم صل على سيدنا محمد وعلى آله وصحبه وسلم. أكتفي بهذه الصلاة torí pé kò sásìkò rárá mo kí gbogbo àwọn ẹ̀sà ọlọ́run ọba níjókòó gbogbo àwọn máyàn gbogbo yín mo kí lẹ́yọ kọ̀ọ̀kan tí ò dẹ́nì kankan sí láìkí. Hayakumullah. ṣùgbọ́n ńjọ́ míì àwọn àgbàlagbà máa ń sọ̀rọ̀ wọ́n ní àyè a máa wà kò ní sọ̀rọ̀ Masha Allah. ọjọ́ mi ọ̀yẹ ọ̀rọ̀ á sì máa wà kó má sáyè gbogbo àwọn àfa àwọn dàpọ̀ ọ̀rọ̀ wá bí ṣùgbọ́n kò sáyè fọ́rọ̀. huduruna una kafa wajulusuna una sharafun Sharafun. waliqauna una karamatun lil islam. Masha Allah. ìpàdé tá a pàdé ń bí ó tó gbogbo wa lọ́tọ̀ náà mo kí bàbá wa lórílẹ̀ Adamallahu hayatahu. kọ́lọ́mbà sọ wọn délé pẹ̀lú rọrùn. Àmín. mo kí bàbá wa oníyanjú kọ́lọ̀ ń járí wọn pẹ́. Àmín. àwọn bàbá tí wọ́n pilẹ̀ ìjókòó lọ́lọ́mọ akẹ́ gbogbo wọn. Àmín. mo kí bàbá wa gbogbo ẹ̀yin àlùfáà ìsàtẹ̀ wa ń bí bàbá wa nafi al-mubarak. Adamallahu hayatahu. bàbá wa ọláwùmí sáni mo kí yín púpọ̀ ọlọ́mọsà járe mi yín lò pẹ́. Àmín. mo kí àlùfáà wa ìjọba Adamallahu hayatahu. yìí tí ń wá ẹni tí ń rán sí bàbá lágbàjì Na'am. torí díwánu mi tó ẹsẹ̀ jáde àwọn mẹ́ta mo sàlẹ́sà nínú àwọn àlùfáà Na'am. mo tí orúkọ wọn wà ń bẹ tí mo dá sàlẹ́sà láti sọ̀rọ̀ wọn bàbá wa Sheikh Kamaluddin Rahimahullah. bàbá wa Alágége Rahimahullah. bàbá Lágbàjì Rahimahullah. kódà níjọ́ tá ń lọ sí tíra náà mò ń ka orin yẹn mo wá rí i pé gúrùpù kan wà lórí kíní wọ́n wá gbé bàbá Lágbàjì jáde wọ́n gbé orin yẹn síbẹ̀ mo fẹ́ kí tíra yìí gan kó dọ̀dọ̀ bàbá Lágbàjì. ثمار الشيك عاد من النماجي Masha Allah. خطيب لقوم bàbá Lágége nìyẹn يجاد بالبسالة. ọlọ́run kó bá kẹ́ gbogbo wọn. آمين. àlùfáà wa gba olóríire Sheikhina Abdul Qadir الله حياته. أدام الله حياته. èmi ò lọ́rọ̀ tí mo fẹ́ sọ ń bí mo kàn káka gbogbo jama mo bẹ̀ nítorí tàdé Muhammad àti àlùfáà wa Ìsá ọlọ́ọ̀ni àfáà wa Mukhtar نعم. jama ẹ sọ pé adamallahu hayatahu. أدام الله حياته. mo kí yín kú oríire èmi náà wá kíra mi kú oríire إن شاء الله. ọlọ́ àjẹ́ pé insha Allah ojú ọ̀nà tá a wà yìí àlùbáríkà rẹ̀ àtàyà àtàlùkìyámà ni. أفلا القائمون على الصبيان ẹnìkan ò ní kọ́yà ń kéwú kọ́ mọ́ sóríire wallahi. إذ إنه قد أغلقوا النيران. bàbá wa nàfi àjẹ́ pé sẹ́yìn wàhálà tẹ̀ ń ṣe ògbé بذلوا فيهم kìràkìtà tẹ̀ ń ṣe omi tí ń yọrí sí. أرواحهم àbí ọlọ́run ilé gbogbo àwọn àlùfáà ọlọ́mọdé ó parẹ́. لخدمة ما شاء الله الله، ما شاء الله. الذي قد بان wallahi wallahi. لخدمة الله الذي قد بان. ọ̀rọ̀ mi khulasatul qawl ما شاء الله. ó ní pé wal aqibatu lil muttaqin.
أعوذ بالله من الشيطان الرجيم maka nasu wal akibatu lil muttaqin. والعاقبة للمتقين. àwọn bàbá yìí ẹkún ni wọ́n fi kéwú wàhálà náà fi lò ó ìdààmú ni wọ́n fi dààmú ẹ wá wo bá ti bọ̀ tán wọ́n ti ń rí gbẹ̀yìn gbogbo ẹni tó náà bá dúró bíi tiwọn bá ti bọ̀ tán tiẹ̀ ní ó ti rí ni subahana rabbika. بالعزة عما يصفون. مايكروفون صح. السلام على المرسلين والحمد خلاصة لله. القول من شيخنا الفاضل òun ni pé bẹ́ẹ̀ bá dúró dáadáa bá tó bàtà ó ti rí ni. bàbá wa Maulana Sheikh Hanafi al-Mubarak àwọn ni wọ́n kí bàbá wa tí wọ́n sọ̀rọ̀ tán nísìn. tọ́ nísìn àpọ́nlé ànábì yẹn máa bọ̀. à ń kú ọlọ́dọ̀ àpọ́nlé báyìí à ń lọ sí ọ̀dọ̀ bàbá wa al-Mubarak bàbá mi àgbà ọlọ́njẹ́ mi yóò gùn fún wa.